Ìjíǹjí tí mo jí ni mo gbọ́rọ̀ ayọ̀ tó ń dún sí mi létí kàngókàngó. Ìjíǹjí tí mo jí ni mo gbọ́rọ̀ ayọ̀ tó ń dún sí mi létí kíkọ̀kíkọ̀. That today is all about Isiaq Abdul Majed Olayemi Olúwarọ́kọ mi. Every 7th of August òun lọ́jọ́ ìbí rẹ̀, àrídùnnú ló jẹ́, onídàríbànújẹ́ fáwọn òbí rẹ̀ láṣẹ Elédùmarè. Gba ọmọ Lisa bí ọmọ You will gbòǹgbò. grow to be a great person. Ẹ̀gbá nílé o, ẹ̀gbá ọmọ Lisa bí ọmọ gbòǹgbò àkàlà. Ọ̀sán là á ṣòótọ́, ọmọ ẹja tí ń gbé ní ìbú, ọmọ àtẹniwíjọ́. Ẹ̀gbá ọmọ asẹ́tìmù kíkan. Ọba márùn-ún ló ń bẹ lẹ́gbàá Aláké, gbogbo wọn ní dádé ọba. Aláké ọba ni, Olúbàrà ọba ni, Àgùrọ̀ ọba ní í ṣe, Òsínlẹ̀ ọba ni, Olówó Òdùrú ọba ní í ṣe. Ẹ̀gbá Pọlápọ̀ wọ́n dìlú ńlá, ọmọ àgbòjò lọ́wọ́ ogun. Abdul Majed Olayemi Olúwarọ́kọ mi. Little boy, may God shower his blessings on you and make you a successful person and bring you a lot of happiness and love in your life. Láṣẹ Elédùmarè ọba, ó ti rọ́dún eléyìí náà, ó ṣàmọ́dún lágbára Elédùmarè.